bí àdéhùn kò bá padà tún dàrú, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ á fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ ó ti ń lọ ó sì ti parí lórí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọn yóò ṣe fi gbajúgbajà ajìjàǹgbara fún ilẹ̀ Ìgbò ní Mazi Nnamdi Kanu tó jẹ́ olórí ẹgbẹ́ tó ń jìjàǹgbara fún ilẹ̀ Ìgbò, ìyẹn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Indigenous People of Biafra (IPOB), ó ṣeéṣe kó gba òmìnira láìpẹ́ yìí lẹ́yìn nǹkan bíi ọdún bíi 5 tó ti fi wà láti ìmọ́lé, tó sì jẹ́ wípé Nnamdi Kanu fún rẹ̀ ó ti ṣe ìkéde ńlá láti inú ọgbà ẹ̀wọ̀n ìlú Sokoto ní ìpínlẹ̀ Sokoto nílẹ̀ Haúsá náà tó wà nítorí àdéhùn tán ló ti ń lọ lábẹ́lẹ̀ láti fún ní òmìnira. Ẹ rántí pé ọ̀daràn tíjọba Nàìjíríà ń wá lábẹ́ ìjọba àná olóògbé Muhammadu Buhari ó ní Nnamdi Kanu, tó sì jẹ́ pé láti ìgbà tí Nnamdi Kanu tó ti wà ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom ìní ìjọba Buhari ló ti ń wá, ṣùgbọ́n lọ́dún 2021 ènìyàn ọwọ́ ìjọba Buhari ìní wọ́n máa tẹ Nnamdi Kanu, tó sì jẹ́ pé láti orílẹ̀‐èdè Kenya ìní wọ́n ti gbé bàbá náà wá. Kódà wọ́n ní wọ́n gún lábẹ́rẹ́ tí wọ́n gbé sínú páálí tó sì sùn láti inú ọkọ̀ òfurufú láti ìlú orílẹ̀‐èdè Kenya títí tó fi balẹ̀ sí ìlú Àbújá lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Látìgbà náà ìní Nnamdi Kanu ló ti wà ní ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n lẹ́yìn ìjọba Buhari ọ̀pọ̀ àwọn èèyàn ló gbàgbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò fi Nnamdi Kanu yóò fi sílẹ̀ nítorí pé ìjọba Buhari náà gbàgbọ́ pé ó ṣẹ̀, ṣùgbọ́n láti nǹkan bí ọdún 3 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń ṣèjọba, òun náà kò ṣíjú àánú wo Nnamdi Kanu kó tó di òpin ọdún tó kọjá tí ilé ẹjọ́ gíga tí wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún Nnamdi Kanu wípé kó lọ máa wà lẹ́wọ̀n títí ayé, tó sì jẹ́ pé nígbà náà ni wọ́n gbé kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ìlú Kùjé tó wà l'Àbújá tí wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n ìlú Sokoto nílẹ̀ Haúsá. Ṣá o, a lè fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn alágbára kan lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá àwọn ti ilẹ̀ Ìgbò wọ́n ti ń bá Nnamdi Kanu bẹ Tinubu lábẹ́lẹ̀. Bẹ́ẹ̀ la gbọ́ pé Tinubu ó ti gbà láti fi Kanu sílẹ̀, èèyàn bí àdéhùn bá tún dàrú. A gbọ́ pé ẹjọ́ tí Kanu pè sí ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn Court of Appeal lórí ẹ̀wọ̀n gbére tán dá, ibẹ̀ ni wọn yóò ti dọ́gbọ́n fi ọgbọ́n yanjú ọ̀rọ̀ náà ní ayọ̀ àti àlàáfíà tí Kanu yóò máa lọ sílé ẹ̀. Nítorí àdéhùn yìí ni la gbọ́ pé ó jẹ́ kí Nnamdi Kanu kó ṣe ìkéde láti inú ọgbà ẹ̀wọ̀n ní ọjọ́ Àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú èyí wípé kí àwọn ọmọlẹ́yìn òun nínú ẹgbẹ́ IPOB wọn gbọ́dọ̀ ṣe kónílé-ó-gbélé ní gbogbo ọjọ́ Ajé Monday mọ́, ìyẹn sit-at-home tí wọn kì í jẹ́ kí ẹnikẹ́ni jáde ní gbogbo ilẹ̀ Ìgbò, tí Nnamdi Kanu tó sì ń fohùn ránṣẹ́ nípasẹ̀ àbúrò ẹ̀ Emmanuel Kanu pé ẹnikẹ́ni tó bá tún ní káwọn èèyàn má jáde Monday ọ̀tá òun ni. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nítorí àdéhùn tó ti ń bá ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu ṣe lórí bí wọn yóò ṣe fi Kanu sílẹ̀ ló jẹ́ kí òun náà kó lọ ṣe ìkéde òun náà.